kí n kọ́ tẹ̀lé. Fẹ́ kọ́ tiẹ̀. Tí wọ́n bá ti kọ́ tiẹ̀, kò sí ṣe máa bí. Kàkà kó yé wọn pé kábíyèsí yìí lọ bí ẹ̀yìn àti wọn lójú wọn máa fi máa gbé tó ń tà wá. Kọ́ni? Kò rí mi. Ó rí mi lánàá. Kọ́dà pẹ̀lú ibi tí mo ti ń ṣiṣẹ́, òun ló lè yá aṣọ fún. Ìgbà pé èso mélòó ni wọ́n kọ́. Bá a ṣe ń ṣe ṣé ó máa gbé òun dà. Mo fẹ́ rí hàn ẹ́ bá a ṣe ń ṣe ṣákárà ni o. So máa post ẹ̀ sí brother ẹ̀ sódà wọ́n máa bá mi send ẹ̀ sí yín.